Fún àǹfààní ẹ̀yin tí ẹ ní ẹ̀jẹ̀ ríru, ìkálẹ̀ máa ń pe kíní kan ní lóbó tẹ̀rẹ̀. Àwa Yorùbá máa ń pè ní ọ̀gẹ̀dẹ̀. Àwọn kan máa ń pè ní ọ̀gẹ̀dẹ̀ àbósán. Ìjẹ́ ẹ mọ̀ wípé ẹ lè fi ọ̀gẹ̀dẹ̀ àbósán nìkan. Ìjẹ́ ẹ lè mọ̀ wípé ẹ lè fi cure ẹ̀jẹ̀ ríru. Ó mà ṣe o. Àwa ọmọ Yorùbá ti sọ nǹkan nù. Tí o bá mọ̀ sọ pé o mọ̀. Tí o bá mọ̀ sọ pé o mọ̀ wípé I have interest to know. Kó dẹ̀ share live yìí sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kó share fídíò yìí sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. So that tó bá ti share fídíò yìí tí bá ti wá rí wípé ẹ̀yin tí ẹ nídìí ẹ̀ pọ̀. Màá wá padà wá máa wá sọ details fún yín. Fún àǹfààní ẹ̀yin tí ẹ sì ń béèrè nọ́mbà àwọn àwo ìjọ ọmọlúwàbí lọ́wọ́ mi. WhatsApp number wọn lélẹ́yìí 09118739878. So tẹ́ bá ní interest sọ pé I have interest, I don't know. Tẹ́ ẹ bá ní interest ẹ sọ wípé mo mọ̀ tẹ́lẹ̀. Ẹ share live yẹn. So tí bá wá rí wípé àwọn èèyàn tó nídìí ẹ̀ pọ̀, a máa sọ details lẹ́kùnrẹ́rẹ́. God bless you.